kì í ṣeré o, kì í ṣeré rárá, kì í ṣeré torí ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ tí mo fẹ́ kí gbogbo wa ká mọ̀, ẹ̀kọ́ ni mo fẹ́ kọ́ wa, gbogbo wa mo fẹ́ ká sún sí bíbà yìí, gbogbo ẹlẹ́sìn pátápátá tó ń ṣe ẹ̀sìn, àjàjà wa ẹlẹ́sìn mẹ́ta tó jẹ́ pé mùsùlùmí ni, kìrìsìtẹ́nì ni, oníṣẹ̀ṣe ni, gbogbo wa ọ̀kọ̀ọ̀kan kálukú ni màá yọ fún wọn. gbòó lè kángun ju ibì kan lọ díẹ̀díẹ̀ torí bí wọ́n bá ṣe ṣe sí. torí ọmọ àlè ẹlòmíì ló máa ń kó pọ́npọ́ bàyá ẹ̀. bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Orí Adébọ́lá aka Àlùkà tí gbogbo mímọ̀ sí Àfọ̀njá TV. mo kí gbogbo akú ọjọ́ mẹ́ta kú ọdún akúyèdùn. Ó ṣe díẹ̀ tẹ́ ti rí mi lórí ètò gbẹ̀yìn, mi ọmọ yín náà ni. ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí torí tí mo fẹ́ sọ gangan ó ṣe pàtàkì. mo dẹ̀ máa rọ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi láti rí i pé ẹ lè bá wa darapọ̀, bóyá ẹ fẹ́ pè wá ni, ẹ gbọ́, bóyá ẹ fẹ́ pè wá wọlé lórí àwọn nǹkan tí mo bá ń sọ. torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í ṣe ọ̀rọ̀ a kàn máa dákẹ́ àbí bóyá a ní lè síra wa ní òye lórí ẹ̀. àmọ́ mo rí i pé ó ti ń pọ̀ jù torí tá a bá wí àkú, tá a bá wí àkú. mo kẹ́yìn bàbá mi tẹ̀ ń darapọ̀, mo kí yín akú ọdún akúyèdùn, èyí tó kù tọdún á tún fi parí, gbogbo wa ní bọ́dún lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. torí mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ìmọ̀ òye wa, ìmọ̀ òye wa tó, èyí jù mí èmi ò jù ẹ́, òun ló ń dayé rú. kò sí ìfẹ́ níbì kankan, kò sí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ mọ́ ju pé ká parọ́ fúnra wa lọ. a máa wá gbé nǹkan tí ò yẹ ká gbé, á gbé karí láìsí nǹkan baba ńlá baba wa. á gbé tí ò yẹ ká dìmú, á dìmú ṣinṣin. gbogbo àwọn nǹkan tí wọ́n ń já pọ̀ ó ti ń jálura wa. gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àti ẹ̀sìn ìbílẹ̀ o àti ẹ̀sìn mùsùlùmí o àti kìrìsìtẹ́nì gangan lọ̀rọ̀ yìí ń lọ bá. màá dẹ̀ máa yànnàná ẹ̀ lọ́yẹ̀ kọ̀ọ̀kan torí ẹ̀ mo ti ní ẹ bá mi share ètò yìí tí è ṣe eré. mo mọ̀ pé màá gba ìpè bí mo ṣe máa ń gbà, bọ́ a lè dákẹ́ ká má lè bá wọn sòótọ́ ọ̀rọ̀. kí ni tó ń ṣẹlẹ̀ gangan, kí ni pàtó ìgbésí ayé, kí ni ìtumọ̀ ẹ̀sìn. ṣé Ọlọ́run ọba tó láyé, ṣé tó dá ẹ̀sìn, kó tó dá ẹ̀sìn, ṣé orí Ọlọ́run kú ni tó fi dá ẹ̀sìn sílẹ̀ lóríṣiríṣi jàǹtara? ṣé Ọlọ́run ò mọ tó ń ṣe ni tó fi dá àwọn ẹ̀sìn sílẹ̀, tó fi dá wọn lóríṣiríṣi lọ? ṣé Ọlọ́run ò mọ tó ń ṣe ni àbí báwo tó fi dá oríṣiríṣi ẹ̀sìn sílẹ̀, tó fi wá di pé ẹ̀sìn tèmi òun ló ṣe gbájú, ẹ̀sìn tèmi òun ló ṣe gbájú. ó dẹ̀ wà nínú ibi tí mo ti jáde àbí ibi tí wọ́n rán mi lọ́lé kéwú tó yẹ pé ẹ̀sìn lágbájá o, Ọlọ́run ọba tó láyé kò fẹ́ ká bú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì. ó ní ká má tako ẹ̀ torí ó yé òun Ọlọ́run tó fi dá ẹ̀sìn kálukú lọ́tọ̀ọ̀tọ̀. kò ní ká bú tẹ́lẹ̀ yìí, kò ní ká bú tẹ́lẹ̀ yìí, àwa la tún máa jẹ̀yẹ ẹsẹ̀. kí n wá ní tó le koko gangan. ìjọ wo wọ́n ṣe èṣùdé, ṣe níjọ́ Monday kọ́ ni àbíjọ́ Sunday, wọ́n ṣe on the 24. wọ́n invite mi láti wá cover níbẹ̀ because n tí mo gbé dání kò kàn mí. ìfẹ́
láti lọ ní experience what's going on there, kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ gangan nígbà tí wọ́n ní kí wọ́n cover. Ẹ dá mi lóhùn, ǹjẹ́ torí ẹ̀ mo ti jẹ́ pé mo ti dọ́mọ èṣù àbí mo ti jẹ́ pé kíní kan èṣù nínú àwọn ẹ̀kọ́ tí mo kọ́. Mo bá àwọn tó ń wá sọ pé èṣù is not a Satan. Mo dẹ̀ kọ́ ẹ̀kọ́ normally mi ti mọ̀ tẹ́lẹ̀ nínú àwọn ìwádìí tèmi máa ń gbá research lójoojúmọ́ before kan tó máa sọ tiwọn. A fún èṣù ní orúkọ tó wù wá ni. A fún pé okay o Sẹ̀tánì yẹn kí la lè fún èṣù náà ni, bẹ́ẹ̀ wọ́n ń bọ Ṣàngó náà ẹni Sẹ̀tánì náà ni. Bọ̀ àwọn nǹkan tẹ́mi fẹ́ fa àyọkò kàn mí, wọ́n invite mi lọ síbẹ̀, mo lọ, mo mú mi níbẹ̀ yẹn. Ẹ dáhùn, gbogbo nǹkan ni kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé ọmọ àlè ni ẹni kan ni ó ti join àṣẹ ẹlẹ́bọ ni, kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Kí là ń pè ní ìfẹ́ gangan? Pásítọ̀ kan wà tó send thread nísìn, ẹ rí pé mò ń yọbọ̀ díẹ̀díẹ̀. Pásítọ̀ yẹn báyìí young boy báyìí ni, tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn mùsùlùmí ló ń ta sí, tọ́lọ̀ máa jẹ́ rántí orúkọ ẹ̀, ó ń ta sí wọn. Mo rí pé nǹkan tó fẹ́ yọ jáde kò padà mọ́ tó ń ṣe mọ́. Ó tún yẹ tó bọ́ sórí oníṣẹ̀ṣe, kí ló dé tó o ṣe ń wá ìyẹpẹrẹ ti lágbájá, ìyẹpẹrẹ ti tàmẹ̀dò, tó dúró sí ọ̀nà tó lè fi pèpè títí ẹ. Àwọn oníṣẹ̀ṣe ló tún kù, ó ń ta sí wọn. Àwọn mùsùlùmí ó ń ta sí wọn. Bóyá jẹ́ pé níbi tó ti jáde, kí ni tó ń ṣe ẹ́ gangan tó fi jòkó síbi tó yẹ kó o jòkó sí, kó o máa pe ìpè? Kí la nídìí ju ìfẹ́ lọ? Kí ni ẹ̀sìn yẹn gangan? Gbogbo ẹ̀sìn tẹ́ ń pariwo yìí, mo kà á kún tí ò jẹ́ nǹkan kan. Lọ́rọ̀ tèmi kò jẹ́ nǹkan kan. Láti mọ̀ pé Ọlọ́run wà ní ẹ̀sìn wà fún, láti mọ̀ pé ká níbẹ̀rù Ọlọ́run nìkan tí wọ́n gbé ẹ̀sìn lẹ̀ fún, tí Ọlọ́run gbé lẹ̀ fún, ká níbẹ̀rù Ọlọ́run. Bọ̀ ó dáa pé òun ti dá òjíṣẹ́ kọ̀ọ̀kan sí orílẹ̀-èdè titi ẹ̀ pẹ̀lú èdè titi ẹ̀. Ó dá Jésù sí Israel pẹ̀lú èdè titi ẹ̀. Ó dá Nábì Muhammad sallallahu alaihi wasallam, ó dá sílẹ̀ Mẹ́kà pẹ̀lú èdè titi ẹ̀. Kí wá ni tó ń ṣe wá gangan? Kí ni tó ń da ọpọlọ wa láàmú tí àwa bẹ́ẹ̀ tí ò jẹ́ kó yé wo tí àmọ́ tá à ń ṣe bó? Kí màámi ẹ kú ọjọ́ mẹ́ta, Mrs. Jọkẹ́, Ọlọ́run bọba láàánú bá mi wà pẹ̀lú yín. Àlàáfíà tó péye Ọlọ́run bá mi jogún ẹ̀ fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run àtẹ̀mí gígùn àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá. Ọ̀pọ̀ àwọn èèyàn yìí wọ́n mọ̀ túmọ̀ ẹ̀. A wà máa sọ̀rọ̀ bọ̀ nípa pé wọ́n wá mímọ̀, wọ́n wá mímọ̀. Bẹ́ẹ̀ ni màámi, àwọn èèyàn ò wá mímọ̀. Mo kí Mr. Ibiyemi, welcome board. Àwọn èèyàn ò wá mímọ̀. Tí wọ́n bá wá mímọ̀ ni wọ́n á mọ̀ pé kìí ṣe bó ṣe yẹ kó ṣe rí nìyẹn. Ẹ jẹ́ ká wá mímọ̀. Àfáà mi kan sọ pé tọ́lábùlì ilmi faridotun ala kulli muslimin wal muslimati. Wíwá mímọ̀ ọ̀ranyàn ló jẹ́. Èmi wá sọ pé ìgbàdàn ní mùsùlùmí lọ́kùnrin wọn. No, fún gbogbo àgbáyé ni. Gbogbo àgbáyé láti wá mímọ̀ débi tó yẹ ká wá dé. Ìgbà tí wọ́n gbé Kùránì wá fún wa, wọ́n gbé wá fún wa ni à ń kà níbi tí òǹkálùkù lè tú sí. Ẹ̀rà sa ọ̀gá mi, ẹjọ́ bá mi ṣe ètò mi bẹ́ẹ̀. Níbi tí ọ̀gá mi, ibi tí òǹkálùkù lè tú sí, ó kàn máa fara pẹ́ra wọn ni. Bẹ́ẹ̀ náà ní Báíbù. Ní àwọn nǹkan àlejò àgbà adẹ̀ nígbàgbọ́ nú ẹ̀. Àwọn nǹkan tó jẹ́ tiwa àfilẹ̀. Wọ́n á rí ẹnìkan ó sọ̀rọ̀ nípa pé ẹ má jẹ oúnjẹ Christmas, má ṣe gbá. Ẹjọ́ ẹ bá mi mú jáde nínú Kùránì tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé láwọn kankan wà tó jẹ́ pé
àwa kan àfẹ́ sọlé lórí mọ́ bọ́ àwa mùsùlùmí in tí ò yẹ ká rán nínú ayé òun la máa ń gbé jù àwọn nǹkan tí ò yẹ ká sọ òun ni la máa gbé sórí jù àwọn oríṣiríṣi wàhálà àwọn nǹkan oríṣiríṣi ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè tá a wà lọ́wọ́lọ́wọ́ tó ń jẹ́ Nàìjíríà tó ń ṣẹlẹ̀ ẹ̀yin àfáà ẹ̀yin pastors àtẹ̀yin kẹta náà tẹ́jẹ́ oníṣẹ̀ṣe ǹjẹ́ kí lẹ ṣe sí ẹ̀yin yìí gẹ́gẹ́ dẹ̀ ní ẹ dà lúrú ẹ̀yin gẹ́gẹ́ lẹ dà Nàìjíríà rú bẹ́ẹ̀ ni mi ò ní ẹ máa gbé mi lórí tí mo sọ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀sìn ni mò ń sọ ẹ̀yin yìí gẹ́gẹ́ lẹ dà Nàìjíríà rú wáì tí mo ṣe sọ bẹ́ẹ̀ ẹ̀yin yìí lẹ wà nípò ìjọba ẹ̀yin yìí ni ẹ jẹ́ kí ìjọba sòótọ́ mọ́ ẹ̀yin yìí náà lẹ ń tẹ ìjọba máa nìṣó ẹ̀yin yìí náà lẹ ń ṣe nǹkan fún wọn ẹ̀yin náà lẹ máa gbàdúrà tẹ́ ẹ̀ lè bá wọn sọ̀rọ̀ torí kẹ́ ẹ lè gba mọ́tò ẹ̀yin yìí nígbà tó bá fẹ́ wọlé sórí ipò ẹ̀yin náà máa sáré wá bá tí wọ́n máa lu àwọn ọmọ ìjọ yín ọ̀dọ̀ ẹ̀yin àfáà yìí náà máa wá láwọn olóṣèlú yìí tẹ́ ẹ̀ lè bá wọn tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ẹ̀ lè bá wọn sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ mọ́ nínú ayé ẹ lè sí wọn lọ́pọlọ mọ́ nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ayé. bẹ́ẹ̀ ni màámi nǹkan tó máa ṣẹlẹ̀ nítorí Ọlọ́run ọba ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti fi hàn àwọn kọ̀ọ̀kan tó bá tó àsìkò kan ìmọ́lẹ̀ kan máa jáde ìmọ́lẹ̀ yẹn ti fẹ́ jáde àwọn èèyàn ni wọ́n hàn tí wọ́n fi kurukuru bò lójú mo yìí ń bọ̀ ńbẹ̀. ìtí ò wá yé wọn ẹ wá rí pé ẹ̀sìn ẹlẹ́sìn kílẹ̀ kí ni tẹ́ ẹ mọ̀ a kà á nínú Kùránì gbogbo wa la mọ̀ òdodo bó o tọrọ lágbájá kan sọ pé Jésù sọ pé ànábì sọ pé wáì tá a tanra wa gangan àgùrọ̀ dúró ti oníṣẹ̀ṣe ẹni ẹlẹ́bọ ni wá àgùrọ̀ dúró ti gbá ẹni ẹlẹ́bọ ni ìgbà tí mo lọ kọ́fà àwọn kíni èṣù dé yẹn àìmọye àwọn èèyàn tó pè mí pé mi ò sọ pé mo ti ṣe awo àbí mo ti jọ àwọn èṣù mùgáfà lẹ́lòmíì tó jẹ́ pé màá kàn ronú pé kí leléyìí sọ lẹ́nu mo lè lọ kọ́fà mi gbowó kò sí tó kàn mí mo kò lọ nígbà tó sọ pé wá cover abẹ yẹn but mo ní more experience nínú tí mo ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo tún ní àlékún láwọn nǹkan mi tó rán kálukú sọ títí ẹ̀ agbé èṣù ànípò òní saitan níbo ló ti jẹ́ bẹ́ẹ̀ ẹ ti wá nǹkan tẹ́ ẹ fi wé gbogbo ẹ wá ń jọra wọn ẹ mú bọ̀ láti gbá inú báìbù tẹ́ ń sọ̀rọ̀ yìí ó níbi tí báìbù níbo ló ti sọ̀rọ̀ mẹ́ka Israel ní báìbù ti sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó ń sọ ẹ dáhùn àwa mú àtàmọ̀ nǹkan tó wá jẹ́ títí wa gangan a sì ẹ̀ gbé ká sì ẹ̀ rò pé kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ dáhùn ogbó ọba wa di ọba yẹ̀yẹ́ nígboro ẹ̀sìn lásán tẹ̀yìn rí yìí ní ẹ̀sìn àwọn ẹ̀sìn yìí tí máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé láti mọ Ọlọ́run láti ní bẹ̀rù Ọlọ́run kìí ṣe pé bóyá àkọ́kọ́ láti tójú ọ̀nà tó tọ́ ni ẹ̀sìn wà fún kò ní ká fi àṣà àti ṣe wálẹ̀ ṣe bí nílẹ̀ Lárúbáwá èmi ti sọ ti pẹ́ wọ́n ṣe Halloween bọ̀ wọ́n kí pé general people bí wọ́n ti máa ń pe Mẹ́kà pé kẹ́ gbogbo wá sí Mẹ́kà gbogbo fídíò ẹ̀ wà káàkiri tá a ti rí láti tí èsè 4 years 5 years táwa ti ń rí gbà yẹn ó ti wà mídíà sìn bọ́ kí ni tá à ń bára wa jà fún àwa tá a jọ ọmọ Yorùbá à nídìí àti bára wa jà à nídìí àti lo ìfẹ́ ṣẹ̀sìn títí ẹ kélé ìṣẹ̀sìn tiẹ̀ ẹ wá ń bú lágbájá ẹ ń bú tàmẹ̀dò eléyìí ń bú kinní kan pásítọ̀ yẹn ó di mo wẹ́ ó fọ hand mi gan lóye ṣe tó ń ṣe lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń ta sí wọn kò kàn mí torí mi ò rún ẹ bọ̀ mo ṣe wá rò pé ó yẹ kó lu ọpọlọ
láti rí i pé kò ìfẹ́ nǹkan tí wọ́n ń pè nífẹ̀ẹ́ kọ́ nìyẹn. Ó yẹ kó wá ìfẹ́. Àfáà kan wà ní Ọ̀yọ́ tí wọ́n máa ń ṣe program, màá rántí orúkọ àwọn náà láìpẹ́. Àfáà yẹn wọ́n máa ń wé láwà ní báyìí, wọ́n tún máa ń ṣe Yorùbá Nation, bóyá Mọ̀jídà bí jẹ́ ni. Àfáà yẹn tí mo gbọ́ lẹ́nu àfáà yẹn lánàá, inú mi dẹ̀ ń dùn pé àwọn èèyàn ní àfáà yẹn lọ bá pásítọ̀ ní chọ́ọ̀chì ẹ̀, wọ́n kí wọn kú ọdún ẹkú ìyèdún, wọ́n kí wọn, wọ́n nígbà tí táwọn náà ń ṣe ọdún tí wọ́n àwọn ẹ̀yin náà wá kí àwọn bí bó ṣe yẹ kó ṣe jẹ́ nìyẹn. Ìyẹn ò ní káwọn má jọ ṣe, àwọn máa wá kí yín nígbà tí yín, àwa náà máa wá kí yín nígbà tí yín. Kò sí ẹjọ́ wà ládùúgbò, nígbà tí ìfẹ́ bá ti wà, develop máa wà nínú ìlú. Mo ní pé àfáà yìí ó ní ọpọlọ. Tí a bá ti wá sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀, bẹ́ẹ̀ ni màámi ẹsẹ̀ òjàre àfáà Akeem Ọlọ́run á jẹ́ kí n rí yín pẹ́ màámi. Àfáà yìí sọ ọ̀rọ̀ yìí, mo dẹ̀ rí pé nínú àwọn àfáà tó mọ nǹkan tí wọ́n ń pè ní ìmọ̀ nínú àwọn àfáà tó jẹ́ pé wọ́n ní ìmọ̀, kìí ṣe pé gbà tó bá ti kó gbogbo nǹkan kéwú sórí, abó ti kó gbogbo báíbù sórí, òun náà ń pè ní ìmọ̀. No, kìí sún òun ní ìmọ̀. Ó kú bó ṣe fẹ́ lò, ó kú bó ṣe fẹ́ fi báyẹn sọ̀rọ̀. Tí àwọn àfáà tá bá máa ṣe wáàsí, ẹ jẹ́ ká fi Kùránì ká fi ṣe wáàsí fún yàn. Ẹ má jẹ́ ká tẹnu àtẹ tẹ́ḿbẹ́lú fi bá lágbájájà, ká mú eléyìí náà ká fi bá eléyìí jà. Àwọn pásítọ̀ náà kẹ́ bú àfáà. Ẹ bẹ́ẹ̀ bá ṣe mú àwọn ọmọ ìjọ yín pé ẹ pè wọ́n, ẹ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run. Ẹ má bú àwọn àfáà ẹ̀yin kìrìsìtẹ́nì, ẹ̀yin mùsùlùmí ẹ má bú àwọn kìrìsìtẹ́nì, ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má bú àwọn mùsùlùmí, ẹ̀yin mùsùlùmí ẹ má bú àwọn oníṣẹ̀ṣe, bẹ́ẹ̀ náà lẹ̀yin oníṣẹ̀ṣe àbẹ́yìn pásítọ̀ ẹ má bú àwọn oníṣẹ̀ṣe. Ẹ gbó ìfẹ́. Ẹ wo tí àfáà Akeem ṣe lánàá, wáyà tó jẹ́ pé a máa bára wa jà, àfáà tó ní ẹ lè jẹ oúnjẹ kíní kan ni. Mo rántí ìgbà kan mo wá company kan ní Èkó nígbà yẹn, that's 2010. Àfáà kan wà tẹ̀blíkì ni. Mo wá ń jèrè ọkàn àwọn kan nígbà yẹn tó jẹ́ kìrìsìtẹ́nì, ìkànnù ọmọ Yíbò ni. Tá bá ti fà gbàwẹ̀, á bá wa gbàwẹ̀, á bá wa kírun. Mo sì ọ̀rọ̀ àwẹ̀ fún pé kó lè máa kírun pé kinní kan. Wọ́n á rí pé ẹni yìí ó ti ń bá wa kírun. A dẹ̀ máa ń fúnra wa ní lẹ́kṣọ̀, ó lè kan lágbájá lénìí kó kan lágbájá lọ́la. Ó wá kan àfáà yìí, báfà yìí ṣe jáde nìyẹn pé gbogbo ìwọ tó ń ṣe mùsùlùmí tó ń bá wa gbàwẹ̀, tó ń bá wa kírun bí tó ń jókòó sí lẹ́kṣọ̀, ó láwẹ̀ ó kàn fìyà jẹra ẹni. Ẹ wọ̀rọ̀, ó ní ó láwẹ̀ ó kàn fìyà jẹ. Ẹ bìlí pé àwọn mẹ́fà dẹ̀ dìde, wọ́n dẹ̀ lọ jẹun. Tó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi níjọ́ yẹn. Àwọn èèyàn sọ̀rọ̀ díẹ̀ bọ̀ àwọn èèyàn ò gbọ́. Èmi wá padà, mo lọ bá àwọn èèyàn pé báwo ṣé òun lọ lọ́hùn ni. Ó tún wá sọ wípé gbogbo ẹni tí ò bá ti tí ṣòkòtò ẹ̀ tó bá ti ń wọlé jù ó máa wọná. Ẹni tí ò bá ṣe bí tí ò ṣe súnà àbí tó báyìí, àwọn àlìsúnà nìkan làwọn máa wà àlìjánnà. Ó sàn mo pé wá sí wo lárákùnrin yìí sọ. Èmi ti bá àwọn yẹn sọ̀rọ̀ wá dijọ́ kejì, èmi lẹ́kṣọ̀ kan mo sì bẹ̀rẹ̀ sí kóòtì fún nìyẹn. Mo wá mú jáde fún ó jèrè ọ̀rọ̀ wọn kan. Mo wá ní mo pe arákùnrin kan láti ẹ̀ta àjọ gbàwẹ̀, kí lọ Ọlọ́run bá ṣe fún ẹ? Ó ní wàláhì tàláhì sí wọn bí, ó ní òun ò rí irú ẹ̀ rí. Tí ọdún náà fi parí, òun ò brókì rí, owó oríṣiríṣi, òun dẹ̀ gbé nǹkan rẹ̀ ṣe. Torí ẹ̀ òun kì í fi àwẹ̀ wa ṣeré. Mo láwàtà wa jẹ́ mùsùlùmí kankan, àwọn ò rí anything o. Ìwọ dẹ̀ ó bá ọkàn àwọn ẹni yìí jẹ́.
ó lè torí nǹkan yẹn kó yí sí mùsùlùmí. Ìwọ ní bó ṣe ń ṣe ẹ̀sìn yẹn ó máa wọ náà ni, bó ṣe ń gbàwẹ̀ yẹn Ọlọ́run ò gbà, ó kàn gbàwẹ̀ lásán ni. Ǹjẹ́ ṣé wọ́n ló ń gbà fún? Níbi tí ẹ ní mímọ̀ dé, ìwọ gangan ṣé ìwọ ló fẹ́ ṣe kinní ni? Ǹjẹ́ ṣé ìwọ ló fẹ́ gba àwẹ̀ ni? Ìyẹn fún àwa mùsùlùmí kọ̀ọ̀kan tí ìmọ̀ òye. Àbá yẹn mo wọnú ẹ̀ débi pé ó padà fẹ́ sọnù nínú ìmọ̀ nígbà náà lọ́hùn. Tá a gbé dání pé yes, bó o tọrọ nínú ayé àwa máa sọ fún yín pé ẹ filẹ̀. À ń bẹ̀bẹ̀, à ń pèpè fún orílẹ̀-èdè pé bí orílẹ̀-èdè tá a wà yìí ṣe wà yìí kò dáa mọ́. Ká pèpè fún orílẹ̀-èdè tiwa. Wọ́n mọ orí pé wọ́n sọ yín sáàárín láti rí pé kẹ́ ẹ máa bára yín jà, kẹ́ ẹ má fi gbọ́ra yín yé. Ẹ jẹ́ ń sọ fún yín, gbogbo orílẹ̀-èdè tí èdè wọn ò bá ti jọra wọn, orílẹ̀-èdè yẹn ò lè lọ sókè láyé fún àbàdà. Ẹ lọ ru ọ̀rọ̀ tí mo sọ yìí, orílẹ̀-èdè tí èdè wọn ò bá ti jọra wọn, orílẹ̀-èdè yẹn ò kí ń lọ sókè. Ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run náà. Orílẹ̀-èdè yẹn tí èdè wọn ò bá ti jọra wọn, nǹkan tó wà fẹ́ ti Nàìjíríà nìyẹn. Ẹ dáhùn, orílẹ̀-èdè náà tí ẹ̀sìn bá ti di pé ó ti ń di púpọ̀ náà ń bẹ. Àbágbà ṣe pé kò sí yàtọ̀, nǹkan tí wọ́n ṣe máa di Nàìjíríà nìyẹn, tí wọ́n sọ gbogbo ẹ̀ lé wa pé kéde wa máa lè yẹra wa. Ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi mú wa nínú Nàìjíríà pọ̀. Ọ̀nà tí wọ́n gbà tí àwọn òyìnbó gbà pọ̀. Wọ́n gbé ẹ̀sìn ilé wa, wọ́n gbé ẹ̀sìn ilé wa, wọ́n jẹ gbogbo ẹ̀ mọ́ra pé ìgbà tẹ́lẹ̀ yìí ò bá ti mọ jọra wọn. Kí ni tó ṣe wá gangan? Kí ni pàtàkì wa? Tó jẹ́ wípé gbogbo àwọn nǹkan yìí ẹ̀ ń ṣe, ẹ fi ń ba nǹkan jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀. Àwọn nǹkan tó yẹ ká ẹ yọ tí ò yé ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ èèyàn, a máa láyé yín gbà míì láti máa wá mímọ̀. Àwọn nǹkan yìí tí mo ń láyé wa yìí, àfi kí Ọlọ́run ọba láàánú kó ṣàánú fún wa lórí ẹ̀. Torí mo ní ìgbàgbọ́ wípé wàláhì tàláhì sùmọ́bìláì Yorùbá yìí máa mókè. Tó bá yẹ pé Yorùbá tòótọ́ ni wá, tó jẹ́ pé Yorùbá tó fẹ́ rere fún ọmọ làkejì ẹ̀ ni wá, wàláhì Yorùbá máa mókè. Kí la wá ń bára wa jà fúnnú ayé? Kí là ń fà, kí là ń dù gangan? Kí ni wàhálà tá à ń gbé gangan tí mi ò understand? Tó jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí òun la wá gbé sórí. Eléyà bẹ́lẹ̀ ìjà nínú tí ò fi sí, tí a mọ̀ èdè tí a fi ń jẹ Nàìjíríà lénìí tí Nàìjíríà ò fi lè tò, tí ò fi tò. Ara ẹ̀ ní èdè, ara ẹ̀ ní ẹ̀sìn. Àkọ́kọ́ ní èdè. Tó nígbà tí èdè ò bá ti jọra wọn, eléyìí máa ní a ní wọ́n máa sọ bí. Báwo náà ṣe fẹ́ gbà fúnra wọn lókè? Orílẹ̀-èdè tí èdè bá ti wá di pé ó pín yẹ́lẹyẹ̀lẹ, orílẹ̀-èdè yẹn ò kí ń survive. Orílẹ̀-èdè yẹn kò kí ń survive rárá. So nínú àwọn nǹkan yìí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa, tí èsì àní-àní, orílẹ̀-èdè ó ti wá ń di jágbajàgba. Àwọn nǹkan yìí a ní láti mọ̀ tá à ń ṣe látara ẹ̀. Kí là ń bára wa jà fún? Kí ni wàhálà wa? Àwa ń pèpè fún orílẹ̀-èdè Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ nínú ayé o. Kí ni ìtumọ̀ tá à ń bára wa jà? Nǹkan sọ pé kó má jẹ oúnjẹ Christmas. Kí wá ni kó jẹ nígbà tí orílẹ̀-èdè rí ẹ̀dẹ̀ rẹ táwọn kò tí ì jẹun látàná? Ó ní kó má jẹ oúnjẹ Christmas. Kí ni tó ń ṣe gbogbo wa gan? Kí ni tó ń dààmú wa gan?
kí là ń bára wa jà fún? Kí ló tá lè bára wa lo ìfẹ́? Ayé ọ̀tọ̀ọ̀tọ̀ Ọlọ́run ti fi fún wa, fi ti ẹ̀ lẹ̀. Ọlọ́run tó dá ẹ̀sìn ó dá lóríṣiríṣi, ó dá ní bó ṣe wù ú. Kò ní ká bára wa jà lé lórí, kò ní ká búra wa. Ó yí Ọlọ́run tó fi dá ẹ̀sìn. Kí là ń bára wa jà fún? Kí ni tó ń ṣe wá gangan? Torí gbogbo tá à ń ṣe yìí, àwa fúnra wa là ń ba ẹ̀sìn jẹ́. Ẹ̀sìn dẹ̀ ló kọ́ wa pé báwo la ṣe máa mọ̀ wọn Ọlọ́run. Ẹ̀sìn ló kọ́ wa pé báwo la ṣe máa bẹ̀rù Ọlọ́run. Bíbẹ̀rù Ọlọ́run lẹ̀sìn wà fún. Ìpayà Ọlọ́run. Ọ̀tọ̀ ní àṣà. Ọ̀tọ̀ ní àṣà o. Ẹnìkan ò dẹ̀ lè sọ. Bọ́lọ́run ṣe sọ, ẹnìkan ò lè sọ pé ẹ̀sìn tòun ló dáa jù. Tí wọ́n bá ń sọ lọ́dọ̀ ti tiẹ̀ pé ẹ̀sìn ti tiẹ̀ ló dáa jù. Allahu alam. Ìwọ lè polongo ẹ̀ fọ́mọ aráyé pé ẹ̀sìn tiẹ̀ ló dáa jù, ọ̀nà ni. Ǹjẹ́ ta ló mọ bọ́lọ́run ọba ṣe rí? Ta ló mọ bọ́lọ́run ọba ṣe jẹ́? Ǹjẹ́ ta ló mọ ẹni tọ́lọ́run fẹ́ gbàdúrà gangan nínú gbogbo wa? Ta ǹjẹ́ sí ẹni tó kírun, ṣé pásítọ̀ tó pariwo tí ó sùn òun lọ́lọ́run fẹ́ gba àníyàn ẹni, àbí àfà tó ń ka kíní tó dẹ̀ ń kírun déédéé? Ǹjẹ́ sóhun lọ́lọ́run fẹ́ gbà? Ǹjẹ́ ta ló lè ṣèdájọ́ yẹn? Ẹ gbọ́, ǹjẹ́ ta ló lè ṣèdájọ́ yẹn? Ǹjẹ́ babaláwo? Ǹjẹ́ òun lọ́lọ́run fẹ́ gbà pé torí kó ń ṣe awo? Nobody tó lè sọ pé lágbájá báyìí àbí tí mò ń ṣe nìkan ni. Ẹ má jẹ́ ká tanra wa. Àwa là ń pọ́n ẹ̀sìn tí wa ń kálukú lé nǹkan tí wọ́n gbé fún wa. That's why tó jẹ́ pé mi ò believe lórí nǹkan kan, mú kan nígbàgbọ́ náà Ọlọ́run ọba tó dá mi. Mi ò believe lórí tí lágbájá fẹ́ sọ fún mi mọ́ nínú ayé. Torí wípé wọ́n ti fi nǹkan dà wá lórí irú gan. Níbi tó bá yẹ ká ti bá àwọn èèyàn pàtàkì, àwọn onímọ̀ ìwà o, àwọn tó jẹ́ pé wọ́n nímọ̀ kéwú, tí wọ́n jẹ́ àfáà gidi wà. Kọ́lọ́run bá mi ṣe dáadáa fún wọn. Àwọn pásítọ̀ gidi àwọn náà wà. Kọ́lọ́run bá mi ṣe dáadáa fún wọn. Àwọn oníṣẹ̀ṣe gidi wọ́n wà tí wọ́n dẹ̀ wà lórí òótọ́. Kọ́lọ́run bá mi ṣe dáadáa fún wọn. Bọ̀ àwọn nǹkan kan wà tí ẹ̀yin àwọn èèyàn ò mọ̀. Torí ẹ̀ tá bá ní ká máa tú àwọn àṣírí míì, ká máa àwọn ìwádìí míì, ká máa là ń sọ. Ó máa affect àwọn nǹkan míì nínú ayé. Torí ẹ̀ ká má ṣe búra wa. Kó kálukú kó ṣe tiẹ̀, kéléyìí ṣe tiẹ̀. Bẹ́ẹ̀ ni màámi, báwo ni ò ṣe ní súyàn? Mo mọyé èèyàn tó jẹ́ pé àsìkò pípé wà o, ní ẹni tó bá ní àǹfààní àti pè wọlé sórí nọ́mbà wa, tẹ́ bá fẹ́ pè wá, àbí ẹ ní nǹkan méjì láti ṣe fún wa, àbí dátà, àbí bóyá kankan, àbí ẹ fẹ́ polówó ọjà yín, ẹ lè pè wá sórí aago wa tí a máa ń pè gbogbo ìgbà náà ní 080 8389 2558 080 8389 2558 lẹ́ẹ̀kan sí 080 8389 2558. Ẹ lè pè wọlé sí orí ètò láti fẹ́ bá wa dá sí ètò, ó bóyá ẹ fẹ́ polówó ọjà wa, ọ̀kẹ́ bá wa ẹ pè sí WhatsApp wa ní o, orí WhatsApp nìkan ni ẹ ti lè pè wá. Bẹ́ẹ̀ ni, orí WhatsApp nìkan lẹ ti lè pè wá. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ, láti jẹ́ pé ká ní ìfẹ́ ara wa, ká bára wa lo ìfẹ́. Torí pé Ọlọ́run ọba mi kábíyèsí Elédùmarè ọba tó láyé, Allah kò ní fi gbogbo alẹ̀ nígbà kankan. Ṣé rí òótọ́ ọ̀rọ̀ ó korò lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú ayé.
ó tọrọ korò lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn káàkiri. That's why tó jẹ́ pé a nídìí àti súnmọ́ Ọlọ́run láti bẹ̀ lọ́hùn. Ẹ jọ̀ọ́ ní tó ń ṣẹlẹ̀ ń pé ká bára wa lo ìfẹ́. ń tá a lè ṣe ká bára wa lo ìfẹ́, ká wá mímọ̀. Ẹ má jẹ́ ká sọnù ara nínú àwọn ọ̀rọ̀, ẹ má jẹ́ ká sọnù ara nínú ibi tá a bá wà. Torí àwọn nǹkan yìí tí mò ń sọ ọ̀rọ̀ lé lórí, àfi kí gbogbo wa ká lè mọ bá ṣe máa gbé kalẹ̀. Mo kí ẹ̀yin àfáà mi tẹ́ wà lórí ètò, mo kí ẹ̀yin pásítọ̀ tẹ́ wà lórí ètò, torí mo sọ lẹ́ẹ̀kan yìí pé àwọn àfáà gidi wà, k'Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn. Àwọn pásítọ̀ gidi wà, k'Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn. Àwọn oníṣẹ̀ṣe gidi wà, k'Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn. Torí èmi ò ní bú kankan. Là. Abákan ní usra takala rusilika, mú ìsinmi rẹ lórí nǹkan ọ̀gùn ẹni. Mú ìsinmi rẹ lórí nǹkan ọ̀gùn ẹ. Gbogbo èyí tí wọ́n ṣe, ìwọ àti ẹni. Èyí tèmi ń ṣe, fèmílẹ̀ sí. Èyí tí wọ́n náà ṣe, bọ́ à ní bára wa jà. Even kó so èkó mọ́, wà bẹ́ẹ̀. Tó bá wù mí jẹun, tó bá wù mí mi ò ní jẹun. Even kó fi èèwọ̀ sí tí mi ò mọ̀. Nígbà tí mi ò bá ti mọ̀ pé wọ́ wà ń bẹ̀, màá béèrè kí lẹ rán tẹ́ sí. Bọ́ tó bá ti ń jó òbúkọ ni, gbogbo àníyàn tèmi níwájú Ọlọ́run pé kò sí kankan tó léwu tó lè ṣe. Bọ́ màá bẹ́ẹ̀ yọ̀, màá kí ẹ foríire. Bí mo ń ṣe nǹkan, tó bá wù ẹ́ wá, tó bá wù ẹ́ má wà, mo pé Allah Allah. Èmi kọ́ lẹ́ni tí ó ṣe ìdájọ́, Ọlọ́run ọba Elédùmarè ni Ọlọ́run Allah lọ́dọ̀ tèmi. Jehovah lọ́dọ̀ àwọn kan. Bẹ́ẹ̀mi ṣe mọ̀ mímọ̀ tèmi nínú tèmi nígbàgbọ́ òun ni, tí mi ò lòdì sí kankan. Ẹ bá pè mí lẹ́lẹ́sìn mẹ́wàá, alhamdulillahi sukuro. Ẹ bá pè mí lẹ́lẹ́sìn 20, kò kàn mí. Gbogbo wọn lèmi ń bá ṣe, gbogbo wọn. Torí pé a jọ ń sọ̀rọ̀ ni, ọ̀rọ̀ òwe tá a gbé dání, òun ló jẹ́ ká máa sísọ. Ní ò jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe, tá a fi ń bá ọmọ ìyá méjì, wọ́n á bẹ̀ sí fi pọ́npọ́ léra wọn nínú ọ̀rọ̀. Ọmọ ìyá méjì bá kí ni tó ń ṣe wá ganan, tá a mọ̀ bí tá à ń lọ. Àwa sọ̀rọ̀ wa di kẹ́tẹ́kẹ́tẹ́. Gbogbo àwọn nǹkan yìí bó ṣe wá ń lọ sóhun bó ṣe kó máa rí bẹ́ẹ̀ ni. Àwọn ọ̀rọ̀ yìí ó má kù sí wa lọ́wọ́. Ìwọ tó mọ̀ níwájú Ọlọ́run, ìwọ dà. Ìwọ tó dá níwájú Ọlọ́run, ìwọ dà. Ìwọ tó wùdà kejì náà, ìwọ dà. Àwọn kankan wà tí ò yí ọmọ ẹ̀dá láyé tèmi kan mọ̀. Ẹ má jẹ́ ká máa pe àwọn ará bí pé Èṣù ni. Ẹ fi wọ́n lẹ̀, wọ́n ní ẹ má pe Èṣù àwọn níṣẹ́ ìtọ́ni mọ́. Tẹ́ ẹ bá rorúkọ sọ, wọ́n sọ bẹ́ẹ̀ pé Èṣù kìí ṣe Sátánì. Ìtaari tí wọ́n gbé wá fún wa lóòótọ́ tó wà nínú kinní, àwa làwa bá wa fún wọn o. Wọ́n ní ká má bá wọn pè mọ́. Ẹ má jẹ́ ká bú wọn, ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam. Bẹ́ẹ̀ náà làwọn Kristẹni. Mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ fi àwọn oníṣẹ̀ṣe lẹ̀. Ẹ má pe àwọn kíní wọn ní Ṣẹ̀tánì mọ́, ní Èṣù mọ́. Mo rọ̀ yín, mo bẹ̀ yín. Bẹ́ẹ̀ náà ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ má bú wọn, àwọn mùsùlùmí. Ẹ dẹ̀ má bú àwọn Kristẹni. Ẹ ṣe ti yín, káwọn náà ṣe ti wọn. Ẹ bára yín lo ìfẹ́, kẹ́ kíra yín. Níbi ọ̀rọ̀ ẹ̀sìn, kó ń kálukú dúró. Bọ̀ kí ló wá ń ṣe wá gangan? Bọ̀ tá a bá ní ká máa tú àwọn ìdí nísàlẹ̀,
ó máa fọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àti pásítọ̀ àti àáfàá pé gbogbo ẹ̀sìn làwọn náà ń ṣe torí oríṣiríṣi la máa ń bá pàdé. àfikọ́ lọ́wọ́ bọba lánàá kó ṣàánú fún wa torí ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn tí mo bá ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ mi mọ́ even on follow on kò kàn mí ìtọ́lọ́hún rán mi torí èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ ọlọ́run ọba mi òun ló ń sọ ọ̀rọ̀ jáde nínú mi látara pé kéèyàn dá ọlọ́run mọ̀ báwo ló ṣe rí níbo lọ́lọ́run yẹn wà tí ò bá sí ọlọ́run lára èèyàn mọ́ lèèyàn ti kú ó mọ́ta ẹ̀dá tí ò bá sí ọlọ́run mọ́ lára èèyàn ni ọlọ́run ọba gbogbo tí mò ń ṣe láyé ọlọ́run ọba mà mo fẹ́ ṣe àpèjúwe èṣù tẹ́yìn àbí bẹ́ẹ̀ ni táwọn ń pariwo èṣù ni láti ṣàpèjúwe kankan sí lọ́dọ̀ àwọn ẹni tó jẹ́ kó jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹjọ́ àárín yìí bóyá ẹ bá mi kọ́ọ̀tì ẹ̀ kẹ́ bá mi póòsì ẹ̀ àárín tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí má sọ ọ̀rọ̀ nípa èṣù ẹ gbọ́ mi tí ọmọ ẹnìkan bá jalè níbìkan tí wọ́n bá mú a sọ pé èṣù ni tí ọmọ kan bá bá ìyá ẹ̀ sùn tí wọ́n bá mú a ní èṣù ni tí bàbá bá bá ọmọ ẹ̀ sùn a sọ pé èṣù ni ẹ gbọ́ mi tí àwọn èèyàn bá wu ìwà tí ò dà bó jí owó gbé a ní èṣù ni ẹ gbọ́ mi là kí là ń tanra wa fún nínú ayé èṣù kọ́kọ́kọ́ o torí èṣù ò wá bá ẹ nínú tá a lè parọ́ mọ́ láyé èṣù àkọ́kọ́ ni ọlọ́run wọ́n pariwo mọ́ ọlọ́run wọ́n parọ́ mọ́ ọlọ́run tó la ilaha illallah muhammadu rasulullah wọ́n parọ́ mọ́ ọlọ́run débi pé ẹ̀yìn náà ló kan èṣù yìí ẹ wá àwọn gbogbo àwọn tí mo sọ yìí ọrùn wà yìí náà wà wọ́n parọ́ mẹ́sù tó anything èṣù ni mo yìí ń bọ̀ lórí tí mo ń sọ lọ ẹ̀yin ó wá ku ẹyọ kan òun ni pé tí ó bá dín nǹkan bá ṣe wá á láwọn ìyá ni wọ́n parọ́ máwọn ìyá yẹn náà tó àwọn ìyá tó yẹ pé wọ́n wà láàyè tí wọ́n la ilaha illallah muhammadu rasulullah sallallahu á láwọn ìyá ni òun ló ń ṣe mí ìyá ilé wa ni àwọn ìyá àwọn tó ń fò lóru ni kí ni tẹ́ ń ṣe gangan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo wá ń sọ lọ tí mo fi yọ àwọn nǹkan yìí jáde pé tí ọmọ bá bá ìyá ẹ̀ sùn wọ́n á ní sí èṣù tí bàbá bá bá ọmọ sùn wọ́n á ní sí èṣù tí bàbá bá jalè àbí tí èèyàn jalè wọ́n á ní sí èṣù ni èṣù yìí náà ni kí là ń parọ́ fúnra wa fún wàláhì tọ́láhì ismabilahi lẹ́dí ibi tí máa gbé gbogbo wa lọ nísìn máa sọ kí ọlọ́run ọba tó láyé kábíyèsí kò sí tí ẹ̀dá fẹ́ ṣe láyé tọ́lọ́run ọba ò mọ̀ sí kó o tó ṣe láti bí oṣù kan lọ́lọ́run ti mọ ẹjọ́ tó o máa ṣe nǹkan yẹn ọlọ́run ìyẹn ò lè dá ẹ lọ́wọ́ kó kó má jalè ọlọ́run ìyẹn ò lè dá ẹ lọ́wọ́ kó pé kó má hùwà ibi ọlá gbogbo tó ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé ọlọ́run ni àtàbúrú bẹ́ẹ̀ àti rere bẹ́ẹ̀ kò sí tó tẹ̀ ẹ̀yìn ọlọ́run ọba lára àdánwò lára ẹ̀sáàmù tọ́lọ́run gbé fún ẹni tí ó yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọlọ́run ọba sìn ẹ́ débẹ̀ ni níbo ló ti résù ta ló dá èṣù ṣètọ́nù tẹ́yìn sọ ta ló dá àsàràìlù tó ń gbẹ̀mí ta ló dá ta lẹni tó pààyàn gan sásàràìlù ló pààyàn bọ́lọ̀ ẹni tó dá òun ta ló ní kó lọ pa ìgbà tí nǹkan ṣẹlẹ̀ nàìjíríà ariwo ta là ń pa kìí ṣe ariwo Tinubu ni àwọn kankan ló ń ba nàìjíríà jẹ́ kí là ń sọ ẹ jẹ́ ká gbé sí lẹ́vù ẹ jẹ́ ká ronú jinlẹ̀ pé gbogbo tá à ń bá rí ọlọ́run ni gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí wa ọlọ́run ni gbogbo tá a gbélé ọlọ́run ni ìwọ tó ń sọ̀rọ̀ ọlọ́run ni nígbà tó máa kú òǹlé ọlọ́run ló fi sílé nígbà tó máa jáde tó máa wà nú mọ́tò tó ń lọ ọlọ́run náà lẹ́jọ́ pàdé nú mọ́tò ibi tó ń lọ ẹni tó fẹ́ lọ bá ọlọ́run ni téèyàn bá máa jáde láyé lénìí kò sí tó sẹ̀yìn ọlọ́run ọba ń bẹ̀ tó bá tún yá fi ẹ̀ pé kẹ́mi ẹ̀ tó gùn á tún yá fi ẹ̀ ni
ọlọ́run ọba yìí tó jẹ́ pé kò ṣeé gbè níjà tó wá mú àwọn kan tó ní kí ẹ máa parọ́ mọ́ wọn báwo lẹ ti wá fẹ́ dá ọlọ́run mọ̀ àtàrà nǹkan yìí ló yẹ kẹ́ ti dá ọlọ́run mọ̀ pé níbo lọ́lọ́run yẹn gan wà ẹ wá wo ara wa tá à ń sọ yìí bí mọ́ mi ṣe ń jẹ́ Mrs. Jọkẹ́ yìí tí wọ́n bá ní kí lórúkọ yẹn ní Mrs. Jọkẹ́ ẹ fi Jọkẹ́ hàn mí lára yín ẹ wà máa fọwọ́ kara káàkiri gbogbo bọ́dì yín ló lórúkọ lórí òróǹro ẹ fi tí ò lórúkọ hàn mí nínú gbogbo tọ́lọ́run dá fún yín nínú ara lórí ẹ̀jẹ̀ kí ni tó wà lára yín Jọkẹ́ tí wọ́n wá pè yín yẹn níbo ló wà ẹ gbọ́ lọ́wọ́ ọba tóbi ń bẹ̀ mọ́ ìmí ẹ gbọ́ lọ́wọ́ ọba tóbi níbo ni Jọkẹ́ yẹn wà nígbà tí gbogbo àwọn tó wà lára yìí tó bá kúrò níbẹ̀ níbo ló wà gbogbo tí Jọkẹ́ yìí Jọkẹ́ tí wọ́n ń pè tẹ́ ń dáhùn ó níbo ni Jọkẹ́ yẹn wà lára yín ẹlòmíà ní gbogbo ara mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ní tó ń jáde lẹ́nu yìí ìjọ tó bá jáde kúrò lára ìjọ náà nẹ̀mí jáde láyé ọlọ́run ọba kúrò lára èèyàn nu Jọkẹ́ tí wọ́n ń pè yẹn kúrò lára èèyàn nu Lukman tí wọ́n ń pè yẹn kúrò lára èèyàn nìyẹn gbọ́kọ́lọ́run ọba kó fún wa lẹ́mìí gígùn kó ṣe dáadáa fún wa kó gbàdúrà wa wala hawla wala quwwata illa billahil azim. mímọ́ ìmọ̀gùn gan wàláhì ìmọ̀gùn gan ẹ jẹ́ ká níbẹ̀rù ọlọ́run púpọ̀ kọ́lọ́run bọba láàánú kó wà pẹ̀lú wa pẹ̀lú àṣẹ ọlọ́run ní ṣubú dànù mú kí gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tẹ́ wà nílé lóko lájò lẹ́yìn odi mo kí yín púpọ̀ ọlọ́run ọba mi ọba tó láyé ọba tó lóhun gbogbo á bá mi ṣoore fún gbogbo yín pátápátá èyí tó wá kù níwọ̀nba tó kù tọdún yẹn á fi parí bó ṣe wù kó kéré mọ́ tó kù tọdún yẹn á fi parí kò máa ní dì yín mọ́ ẹrù lọ oṣù yìí kò ní jẹ́ ká ẹ fojú sunkún ọmọ ìgbà tẹ́ bá fi rí nẹ́ẹ̀sì ẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba tó láyé kábíyèsí elédùmarè kò ní jẹ́ ká ẹ fọwọ́ yín méjèèjì kẹ́ fi gbọ́ ọmọ sí pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo tó wá kù tọ́lọ́wọ́n ọba ò tí ì ṣe fún yín ọlọ́run ọba yín parí ẹ̀ ọlọ́run ọba yín parí ẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run á bá mi ṣe ìdùnnú ayọ̀ fún gbogbo yín pátápátá gbogbo ojú tó ń wò mí ojú tẹ́ wá fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di pẹ̀lú àṣẹ ọlọ́run ní ṣubú dànù nígbà kankan la hawla wala quwwata illa billahil azim. nọ́mbà mi lẹ́ẹ̀kan sí àbámọ̀ bóyá ẹ fẹ́ join group personal group Àfọ̀njá TV mi ẹ lè pè mí sórí nọ́mbà ọ̀kẹ́ mẹ́sẹ̀gì mi ní WhatsApp tẹ́ bá fẹ́ join group personal number mi group Àfọ̀njá TV ní WhatsApp ẹ pè mí àṣẹ open ẹ̀ ni ẹ pè mí nọ́mbà yín ẹ sẹ́ndẹ̀ màá lè háàdì yín síbẹ̀ Àfọ̀njá TV láti lè tẹ̀síwájú bẹ́ẹ̀ ni lẹ́yìn ẹ̀yin olólùfẹ́ mi kí ọlọ́run bọba láàánú kó máa wà pẹ̀lú yín aburú ayé kò ní dé bá yín pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ máa lọ rí ẹ dẹ̀ máa bọ̀ rí pẹ̀lú ìwòye ọdún tó ń bọ̀ báyìí nǹkan ńláńlá tó tún ju nǹkan tẹ́ tún gbèsè lọ nǹkan ńláńlá lóore ọlọ́run àbá mi jogún ẹ̀ fún yín la hawla wala quwwata illa billahil azim. mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ nọ́mbà mi yẹn náà lẹ́ẹ̀kan sí ni 080 83 89 25 58 080 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 080 83 89 25 58 ó tún di ìgbà kan náà ẹ ṣé gan ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi nílé lóko mo dúpẹ́ lọ́wọ́.